Praise the Lord. Praise the Lord. Hallelujah. Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. Bluetooth mode. Praise the Lord. Hallelujah. Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́. Mo gbé ọ̀gá o. USB driver mode.
fi ìpọ́njú lo ayé yín lórúkọ Jésù Kristi. Gbàgbà ògo, praise the Lord. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà ká tó máa lọ. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á tẹríba, ẹ jẹ́ á gbàdúrà. Ká tó máa lọ ní ìrìn àjò ayé wa. Ẹ jẹ́ á fi ọ̀nà wa lé Ọlọ́run Mósè lọ́wọ́. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé ibi ìsádi wa. A gbé yín ga ní ọ̀sán ìtorí pé ẹ̀yin ni Ọlọ́run gba ọpẹ́ wa. Jehovah gba ìyìn wa. À ń lọ nínú program Ọlọ́run máa bá wa lọ. Gbogbo ohun tí màá ń ṣe ní Ọlọ́run darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ kí n rí yín. Ẹ má jẹ́ n ríra mi. Gbogbo ojú tó máa wo program tó máa share tó máa like ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Pẹ̀lú àkókò àánú tá a wà yìí, ìrànlọ́wọ́ aláìlénìyàn á wọ ayé wa wá. Àánú Ọlọ́run Mósè Orímọládé yóò wọ ayé wa wá. Iṣẹ́ wa ò ní dojúrú. Ó súre fún wa lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ibi tí bàtà ti ń ta èmi àti ẹ lẹ́sẹ̀, gbogbo ohun tí ò mú ayọ̀ wá, gbogbo ohun tó ń pa wá lẹ́kún, ó máa di ẹ̀rín. Nínú oṣù yìí, nínú ọ̀sẹ̀ yìí, a máa ní testimony ayọ̀. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, mo kéde rẹ̀ sínú ayé bàbá màmá tó rí àmì ṣe. Ikú ọmọ wọn ò ní fi ta wá lọ́rẹ, ikú ọkọ wọn ò ní fi ta wá lọ́rẹ, ikú aya wọn ò ní fi ta wá lọ́rẹ. Gbogbo ọmọ Séráfù lápapọ̀, ẹ̀mí ìfẹ́ àti àtúnṣe ìgbọ́ràn àyè àgbàṣe kó bà lé wa. Bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù Kristi. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé pé ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa. Ọlọ́run Mósè ò ní padà lẹ́yìn wa. Ṣé ìránṣẹ́ wa ò ní dojúrú. A máa rí tiwa ṣe. Àkọ́kọ́, ohun tí mo fẹ́ sọ ká tó máa wọnú Bíbélì wa lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yin ẹlẹ́rìí. Ẹ rí wípé mo ti sọ̀rọ̀ yín rí. Mo ti sọ̀rọ̀ ẹ̀yin ẹlẹ́rìí rí. But torí ti ẹ̀yin ẹlẹ́rìí yẹn gangan ni mo ṣe lọ gbé Bíbélì. Torí ẹ̀yin ẹlẹ́rìí ni mo ṣe di wípé a máa ka Bíbélì, wípé kẹ wá fún mi, kẹ wá sọ bí tí ẹ̀rí yẹn ti jáde láti ìgbà tó ti wọlé sí Jerúsálẹ́mù tí wọ́n ti kọ́lé fún. Ibo ló tún gbà rápálá jáde. Tẹ́ bá ń worí afẹ́fẹ́ sí gbogbo details tí wọ́n ń kọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ tún discover ibi tí ẹ̀rí yẹn wà, ibi tí wọ́n gbé sí ark kìíní tó ṣe nígbà yẹn, wọ́n ṣẹ̀ discover yẹn sí, wọ́n ṣẹ̀ rí. Ẹ̀yin ẹlẹ́rìí tẹ́ ẹ lẹ́ wà ní Nàìjíríà yìí, tẹ́ ẹ wà ní Kérúbù àti Séráfù, Àgélú, látorí society ni mo ti máa bẹ̀rẹ̀, torí ọ̀dọ̀ ìyá society lẹ̀rí ti bẹ̀rẹ̀ tó fi sàn lọ, ó rìn ó fẹsẹ̀ rìn ó dí ọ̀dọ̀ ìyá Màríà Ọjọ́ta. Lẹ́yìn ìgbà tó fò báyìí láti ọ̀dọ̀ ìyá Màríà, ó kàn fò dé Àgélú ni. Bó ṣe bẹ̀rẹ̀ sí fò kiri nìyẹn. Bí ẹ̀rí ṣe pínra rẹ̀ títí tó fi dé gbogbo ibi tó dé lónìí. Ẹ jọ̀ọ́, torí tí mo bá ń sọ̀rọ̀ wá ní ìyáálé Mósè títí, àwọn ẹlẹ́rìí tún ní o, àwọn ẹlẹ́rìí wọ́n tún ti rí sí wọn. Mo béèrè àwọn ọlọ́pàá yín nígbà kan wípé níbo ni àwọn task force yín wà, ẹ̀yin ẹlẹ́rìí. Àwọn ẹlẹ́rìí kan tó wà nílé Mósè dá mi lóhùn pé màmá àwọn ti ní task force, àwọn ń ṣe task force, àwọn ń gbéra wọn, àwọn ń múra wọn, gbogbo ẹni tí ò bá ti ṣe dáadáa àwọn ń ti chọ́ọ̀chì ẹ̀ pa. Ókè, ẹ̀yin task force yẹn tí ì ṣiṣẹ́ débi àwọn tó ń gbé, àwọn tí wọ́n ń ṣe wípé àwọn náà ń di àrùgbá, àwọn tó ń rúgbá báyìí nínú Kérúbù àti Séráfù, tí wọ́n ń rúgbá bígbà tí ènìyàn ń ru Ọ̀ṣun, bí àwọn ọlọ́ṣun tí wọ́n á gbé gbá. Ẹ̀yin ẹlẹ́rìí yẹn mo fẹ́ kẹ́ bọ́ síta kẹ́ sọ ìtumọ̀ arúgbá ẹ̀rí fún mi. Ẹ jọ̀ọ́, nínú ìlànà Kérúbù àti Séráfù yìí, arúgbá ẹ̀rí ìtumọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ máa kọ́ sábẹ́ ìsàlẹ̀ yìí o. Mo fẹ́ kẹ́ sọ kó yé mi torí kò yé mi tó. Kí ni ìtumọ̀ arúgbá ẹ̀rí? Ìkan wà olórí ẹ̀rí, arúgbá ẹ̀rí, akéde ẹ̀rí, amúkiníkan ẹ̀rí, agogo ẹ̀rí.
ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run mo ṣèbẹ̀ yín ìtumọ̀ a fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ gbogbo àwọn ọmọ Orímọládé tó kù fẹ́ mọ ìtumọ̀ ntẹ́mí yẹn a fẹ́ mọ̀ o ìtumọ̀ rẹ̀ gangan ẹ sọ kó yé mi arúgbá ẹ̀rí nínú CNS ẹ sọ kó yé mi torí kò yé mi tó ibo lẹ ti rí ìyá yín Kàtí Abíọ́dún tó mú ẹ̀rí wá gan tó lòún dálẹ̀ kò mọ̀ rúgbá ẹ̀rí o ìyá Kàtí Abíọ́dún ò mà rúgbá ẹ̀rí ìyá Màríà Ọjọ́ta gbogbo bí mo ṣe ń wò wọ́n lẹ́yìn pé kán mú ẹ̀rí wọn kán mọ́ gbé bọ̀ mi ìmàrí kán rúgbá ẹ̀rí ẹ jọ̀ọ́ níbo ni igbá ẹ̀rí títí wá dé tí ẹ bẹ̀rẹ̀ sí rúgbá ẹ̀rí ẹ̀yin task force ẹlẹ́rìí dé ẹ̀yin àgélú ọ̀nà ìwà mímọ́ ibo lẹ́lẹ́ tún bìlọ́ǹgì sí Ìgbòho whatever ibi tó ní kálukú yín bìlọ́ǹgì sí ẹ bá wa mójútó ọ̀rọ̀ àwọn ọmọ yín o ẹ mójútó ọ̀rọ̀ ẹ̀rí àwọn ọmọ yín tí wọ́n ń ṣe yìí o bàbá là bàbá là ọ̀rọ̀ ẹ̀rí tẹ̀ ń ṣe àwọn ẹ̀rí yín tẹ̀ ń ṣe tá à ń rí lórí TikTok yìí ó mọ̀ ń dẹ̀rù báyẹn o ó mọ̀ ń dẹ̀rù báyẹn o ẹ̀yin ọmọ Séráfù ẹ kóra yín jọ àwọn kan báyìí ẹlẹ́rù gbá ẹ̀rí ẹ̀ ń ṣe bí àwọn bígbà tí wọ́n bá mọ́ lọ́sùn bọ̀ wípé wọ́n ru àwọn ọlọ́sùn àwọn Ọ̀ṣun yẹn o bígbà tí àwọn ègúngún àwọn ọmọ Ọ̀ṣun tí wọ́n ń bọ̀ ẹ̀yin náà ń ṣe bí ẹlẹ́gùn bí ẹni tí ègún gùn àbí ẹ̀ ń ṣe bí ẹni tí ègún gùn yìí ẹ̀ ń rugbá aníkínà ń ṣe wọ́n ní ń rugbá ẹ̀rí ni ẹ̀ ń rugbá ẹ̀rí igbá ẹ̀rí yẹn ò yé mi ẹjọ́ afẹ́kẹ́ láyé wa task force yín dà àwọn wo ló ń mójútó yín báyìí o torí bó ṣe máa ń dìjà rẹ nígbà tó bá dìjà tán kí ni ìtumọ̀ wípé ẹ̀ ń rugbá ẹ̀rí nínú CNS ṣé ibi tójú làdé báyìí bí ìgbẹ̀yìn ṣe wà yí báyìí ẹ̀ tí mọ̀ pé ìgbẹ̀yìn ti dé ṣé inú igbá ẹ̀rí báyìí ni ó máa ká mọ́ yín lọ́wọ́ ó kíní yóò máa dúró dáadáa fà ṣe ẹ ṣáà rí mi wò ẹ ṣáà gbà bó ṣe wà yìí o hello kí ni ìtumọ̀ igbá ẹ̀rí ẹjọ́ ẹ sọ fún wa a fẹ́ mọ̀ o a fẹ́ mọ̀ igbá ẹ̀rí tẹ̀ ń gbé o torí èmi fúnra nígbà tí mo sọ̀rọ̀ kan jáde wípé èmi fúnra mi ni màá lọ rìpọ́ọ̀tù yín àwọn kan wá ń bá gbé màmá ẹ má má ṣe bẹ́ẹ̀ o kò dáa kí a máa rìpọ́ọ̀tù ara wa o wáyé tá a máa fọlọ́pàá gbé ara wa àbí wáyé tá a lọ máa fọlọ́pàá gbé ara wa tá a dẹ̀ láàjọ jẹ́ CNS àbí wọ́n ní wáyé kò dáa ó kèé ṣe nǹkan ìtìjú tẹ̀ ń ṣe yìí sìn ṣé kò dára tó kí n tọ́ka yín sáwọn ọlọ́pàá pé kán lọ bá mi arrest yín torí n tẹ́ ń ṣe yẹn kò wà bàbílíkà n tẹ́ ń ṣe yẹn ó lòdì sí ọ̀rọ̀ ìyìn rere ẹ̀rù ránṣẹ́ sí lórí báyìí ẹ̀ ń ṣe bí ẹni tí ègún gùn kiri tá a bá dẹ̀ wádìí ránṣẹ́ ṣe gbé jáde yìí sìn nínú kó jẹ́ tẹ̀síbíù kẹ́ ẹ kó oríṣiríṣi rándanàdé orúkọ màláìkà tí wọ́n ti lé kúrò lọ́run kẹ́ ẹ kó sínú ẹ̀ ọjọ́ wo lẹ fẹ́ gbọ́n ọjọ́ wo lòye fẹ́ yé yín gan ọjọ́ wo lẹ fẹ́ mọ̀ náà òòrè ń sìn tá a bá máa wí náà báyìí ẹ̀ tún lẹ fẹ́ gbààwẹ̀ àbí ẹ lẹ fẹ́ gbààwẹ̀ ẹ ní lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ ẹ tún wá fẹ́ gbà àwẹ̀ wo lẹ ń gbà ọmọ Séráfù àwẹ̀ yìí ò ní ronú pìwàdà pé gbogbo nọ́sẹ̀nsì tẹ̀ ń ṣe yìí òun kọ́ lẹ fi máa délé àwẹ̀ yìí ò ní ronú pìwàdà pé ọjọ́ wo la fẹ́ change kó onú kátikàti yìí ẹ ti máa wẹ̀ o àbí àbẹ́ ẹ ti máa wẹ̀ lánàá ẹ ti mú Ash Wednesday ẹ ti máa wẹ̀ ẹ dẹ̀ sì ń rugbá ẹ̀rí kiri ẹ sì ń rugbá arúgbá ẹ̀rí ẹ sì ń rugbá ẹ̀rí àánú yín ṣe mí tó níṣẹ́ bá ká mọ́ ẹ lọ́pẹ́ ìṣẹ́jú mélòó ló kù wó ó ti dé tán òjò ẹ̀sìn òun ló sú kalẹ̀ báyìí tí mò ń wò yìí oníkálukú yín máa bẹ̀rù ẹ̀ níbodè ẹ̀ bá níbodè olè ò ní gbé o olè ò ní gbé ẹ múra ṣùgbọ́n
ẹ má kàn bá jẹ́ fún àwọn ọmọ tó ń bọ̀. Bí ìgbẹ̀yìn bá dẹ̀ ti dé bá gbogbo wa, kí gbogbo wa sinmi ká máa bá tiwa lọ náà ni. Ibi tẹ́ ẹ bá ṣe dé ẹ ròyìn. Ẹ̀yin ẹlẹ́rìí ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ o. Ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ ẹ̀yin àgélú àǹkó. Bá a dẹ̀ sọ ń sìn àwọn àgélú yẹn wá ní rárá o àti ẹ̀mọ̀ kankan pa wọn. A ní àwọn kọ́ o. Bọ́ àwọn ọmọ yín rèé náà wọ́n máa forúkọ yín parọ́. Wọ́n ní tó o bá belẹ̀ àgélú lòun, tó o bá bi tọ̀hún àgélú lòun, tó o bá bi tọ̀hún àgélú lòun. Kí ló dé tẹ̀ ń borí òkè àgélú jẹ́ fún alágélú? Bàbá Mósè ló gbé orí òkè yìí kalẹ̀ náà. Àbí ṣé bàbá Mósè ọ̀rọ̀ Àjàyí débẹ̀ ṣé nọ́ọ̀sẹ̀sì onígi ló ní ẹ lọ́ mọ́ mú bẹ̀ ni? Eégún ló ní kẹ lọ́ máa ṣe lórí òkè yẹn ni. Ọ̀rọ̀ Ọlọ́run ló fi gbé sílẹ̀ wá kí Tóbi máa lọbẹ̀ lọ máa bẹ̀rẹ̀ sí pèrò sọ́kọ̀. Ṣé eégún ilé bàbá yín náà ní kẹ lọ máa bọ́ ń bẹ̀ ni? Ṣé eégún náà ní kẹ lọ máa bọ́ ń bẹ̀? Torí kò yé mi o, àwọn ọmọ yín ṣẹ̀ lọ́sìn wọ́n kún orí TikTok yẹn. Àwọn kan náà dẹ̀ tún lọ wájú náà lọ ẹ̀yìn. Àwọn míì á tún máa yọ ahọ́n, wọ́n máa ṣe bígbà tí ọ̀rọ̀ bígbà kíyàn ṣàbọ̀ sọ. Ṣé tí everybody bá bẹ̀rẹ̀ sí bọ́ sọ yìí, á dùn mọ́ yín nínú ẹ̀yin nìkan kẹ́ bẹ̀rẹ̀ sí ṣòṣì yín káàkiri ayé, àbí bẹ́ẹ̀ kọ́? Èmi ni mo máa tọ́ka yín sọ́lọ́pàá, wọ́n máa wá kó yín. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí ọmọ àlè lórí afẹ́fẹ́ yẹn, ẹ má wọ́rì, wọ́n á wá kó yín. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ àwọn tó máa kọ́ yín wọ́n máa wá, wọ́n á wá kọ́ yín. Ṣé ẹ̀dẹ̀rẹ́ yìí tẹ́lẹ̀ ti ní task force? Ẹlí ẹ ti ṣe task force, èmi ò rí task force yín tẹ̀ ń ṣe ẹlẹ́rìí o. Èmi ò rí iṣẹ́ task force yẹn, èmi ò rí task force. Torí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe task force gan ẹ wà nínú àwọn tó ń ṣẹ̀rí. Ẹ ní lè mú wọn. Ẹni tó máa ṣe task force ẹlẹ́rìí á jẹ́ni tí ò ṣẹ̀rí. Ẹni tí mo mọ̀ pé ó lè ṣe task force nìyẹn. Ẹni tí ò bá ṣe ẹ̀rí òun ló lè ṣe task force yín. Ṣùgbọ́n pé ẹ̀yin fúnra yín ṣe ẹ̀rí ẹlẹ́lẹ́ ní task force irọ́ lẹ̀ ń pa. Torí ẹ máa rí òótọ́ lẹ̀ báyìí ẹ̀ ní lè sọ ni. Ẹ ní lè múra yín. Ẹ lọ ṣàtúnṣe o. Ẹ̀yin ẹlẹ́rìí tẹ̀ ń rúgbá kiri yẹn kò ní pẹ́ dé mọ́ o. Ẹni tó níṣẹ́ kò ní pẹ́ dé mọ́. Màá wo ibi tó o fẹ́ wà lọ́jọ́ yẹn, màá wo ibi tó o fẹ́ yọjú sí. Bọ̀ ohun tó ń dùn mí nínú yín ni pé àwẹ̀ báyìí ti dé ẹ̀ẹ́lẹ̀ ń ṣe lẹ́ǹtì. Ohun tó máa ń dùn mí ó máa ń dùn mí pé lẹ́ǹtì wo lẹ̀ ń gbà lọ́dọọdún tí ò yí ayé yín padà. Ìtumọ̀ lẹ́ǹtì wo kéèyàn kan lóun gbà àwẹ̀ nínú wọn bó ṣe wà yẹn ààrẹ tó bá tilẹ̀kùn mọ́rí báyìí á lóun bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ 40 days and night. Kò dẹ̀ ní jẹ́ tòótọ́ ṣùgbọ́n lórí kí ló ṣe ń gbà á wasting of time. Òun gbà lórí nonsense ni. Ibi tí Jésù ń jókòó sí ò dábẹ̀ mọ̀, ò mọ̀ gangan ilé ẹ̀, ó dẹ̀ ló ń gbà àwẹ̀. Àwẹ̀ tí ò ní tẹ́wọ́gbà wo ló ń gbà? Àwẹ̀ tí wọ́n rí appearance ẹ̀ lára yín. Ọmọ Séráfù, ẹ̀yin ẹlẹ́rìí kí ló dé tẹ́ ẹ yàtọ̀ nínú Séráfù? Kí ló dé tí ayé yín ò wùyàn? Kí ló dé tẹ́ ń dójú tì wá? Ìyá yín tó dá kinní sílẹ̀ ó ti túbá kó tó kú. Ẹ̀yin ọmọ yìí kí ló dé tẹ́ ń ṣe báyìí? Ẹ̀ ń fi aṣọ funfun ẹ̀ ń fi sùn yàn. Bí kéèyàn pàdé yín ẹ̀yin lẹ jẹ́ kí ẹ̀yin ẹlẹ́rìí lẹ jẹ́ kí ọ̀tẹ̀ wà nínú Kérúbù àti Séráfù. Ẹ̀yin gangan lẹ dá ìyapa yìí sílẹ̀, ẹ̀yin lẹ dá ìyapa yìí sílẹ̀. Torí ta ló máa lajú ẹ̀ lẹ̀ gàndàngbọ̀n ta ní ẹ̀yin olóòórùn yìí ló fẹ́ bá lọ. Tálẹ̀ yìí ló ń kù tọ́ọ̀tì yín ló kù tó ń fẹ́ lọ máa sìn kẹjọ lọ máa kógi lérí. Ohun tí oníkálukú ṣe lọ́ndà tiẹ̀ lẹ̀ nìyẹn pé àwa ò lè bá yín ṣe nonsense tẹ́ ń ṣe yẹn. Kí ló dé títí yín yàtọ̀? Ṣé kìí ṣe Bíbélì tó ń fún Israel? Ṣé òun kọ́ ni bàbá Mósè wá fún ẹ̀yin? Àbí òun kọ́ ni wọ́n ń kọ́ yín lórí òkè àgélú? Bẹ́ẹ̀ ṣe máa pe wúrẹ́, bẹ́ẹ̀ ṣe máa ṣètò, bẹ́ẹ̀ ṣe máa kógi lórí bí eléégún,
bẹ́ẹ̀ ṣe máa wọṣọ káṣọ, bẹ́ẹ̀ ṣe máa wọ riot colour òun lẹ̀ ń bá kiri. Ṣé ẹ̀kọ́ tí wọ́n ń treat yín lórí òkè yẹn bẹ́ẹ̀ ṣe ń pàdé lọ́dọọdún yẹn bẹ́ẹ̀ ṣe máa ran kéwú sára ni ń tẹ́ lọ ń wá lórí òkè yẹn nìyẹn? Àbí ìgbà táwọn olórí yín gan wà nínú awo ògómọ̀nà kẹ́yìn ọmọ bá máa ṣe rándanrandan kiri. Àwọn bàbá yín ẹnu awo náà wá ìtẹ́yìn gan ò ní ṣe rándanrandan. Ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ o. Ẹ̀yin tẹ́ ń ru gbá tẹ́ ń ru nọ́ọ̀sẹ̀sì kiri lórí afẹ́fẹ́ yẹn, ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ. Ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ́ sọ. Tẹ́ ẹ bá fẹ́ pàdánù iṣẹ́ yín. Ẹnikẹ́ni ò lè bá ṣe bàbá Mósè jẹ́ o. Kérúbù àti Séráfù tó dẹ̀ ń fi àbàwọ́n bá yẹn ẹ lè bàjẹ́. Etí mi kún àìmọye ẹlòmíì láti wọ́n sọ fún mi pé màmá torí gámẹ̀tì tẹ́ fi máa ń ṣe láìfù yìí làwọn ò ṣe kọ́mẹ̀tì ẹ gbà mí o. Pé ẹ máa wọṣọ ara ṣé o ti rí pé ẹ ti ń babọ̀ ẹlòmíì ohun tẹ́ máa ń ṣe kúkú máa ń dùn mọ́ wa bọ̀ aṣọ white yín yẹn ẹ lò àwọn bloggers pé torí pé aṣọ tẹ́ máa ń wọ̀ òun làwọn ò ṣe ń gbé o rí pé wàhálà nìyẹn. Aṣọ ẹ ti ṣe àbàwọ́n débi aṣọ. Ẹni tó bá dẹ̀ tí wá ń ṣe ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yìí sí kò jẹ́ kó nítumọ̀. Jẹ́ kó nítumọ̀ kó wu àwọn èèyàn. Àfi tí mo bá kó sí mọ́fìtì kí n wọṣọ ara kémi náà kí n di gèlè míì kí n dì lérí kí n má fi hàn wípé kérúbù ni mí kán tó lè rí bá mi repost nǹkan tí mò ń ṣe. Àbí ibi tẹ́ ẹ bá yẹ yín dé nìyẹn o, ibi tẹ́ ẹ̀yin ọmọ àlè yìí bá dé nìyẹn. Ọlọ́run Mósè ò ní fún yín ṣe o. Ogun ọ̀run àpáàdì ò ní lè borí ẹgbẹ́ mímọ́ yìí. Irọ́ lẹ pa sórí aṣọ àdúrà yìí òun lèmi máa wọ̀ kú. Bó bá wù ẹ́ o kọ́mẹ́ǹtì, bó bá wù ẹ́ o mọ́ kọ́mẹ́ǹtì, bó bá wù ẹ́ o ṣí ẹ̀, bó bá wù ẹ́ kò mọ́ bá mi ṣí ẹ̀. Ṣoré mi èmi ò ní pàwọ̀dà torí tàwọn kan. Iṣẹ́ tá a rán mi wá ṣe nìyẹn. Iṣẹ́ tá a bá dẹ̀ rán kọ̀ ní kò papọ̀. Iṣẹ́ tá a bá rán kọ̀ ni o, kò ṣe kí ni, kì í pa ikọ̀. Èmi ò ní torí ti yín bẹ̀rẹ̀ sí lọ wọ ṣúùtù. Torí bẹ́ẹ̀ làwọn kan ṣe ya lọ tí wọ́n lọ pàwọ̀dà. Torí nọ́sẹ̀sì tẹ́ ń ṣe yìí ni bàbá Ẹkúndayọ̀ mi ṣe lọ tó lọ dá wínà sílẹ̀. Torí bẹ́ẹ̀ ló ṣe lọ dá wínà sílẹ̀. Torí nọ́sẹ̀sì tẹ́ ń ṣe yìí ni. Àbínú yín kọ́ ló ti jáde lọ. Àbínú yín kọ́. Inú yín sà ló ti jáde lọ. Gbogbo ọlá gbogbo iyì tí Kérúbù ní wọ́n lọ ń lò ń bẹ̀ torí pé modernize tiẹ̀. Torí ẹ ti bá aṣọ yìí jẹ́. Ẹ ti bà gámẹ̀ntì gbogbo ẹni tó bá dẹ̀ ti rí uniform yìí the same thing ojú the same thing náà dẹ̀ fi ń wọ everybody. Kí ló ṣe yín ẹ̀yin ẹlẹ́rìí? Ẹ̀yin tẹ́ ẹ wà ní tẹ́ ẹ ń follow mi tẹ́ ẹ jẹ́ lẹ́rìí. Ẹ lọ pe àjọ tó ní ìrònúpìwàdà. Pàápàá ẹ̀yin kan tí mo mọ̀ tẹ́ wà nílé Mósè tẹ́ jẹ́ lẹ́rìí. Ẹ lọ ṣe kí ni o? Ẹ lọ pe àjọ tó ní ìrònúpìwàdà. Ẹ lọ pe àjọ tó ní ìrònúpìwàdà o. Gbogbo ẹ̀yin ẹlẹ́rìí ẹ lọ ṣe task force kẹ́ bẹ̀rẹ̀ sí múra yín. Ẹ̀rí ò ní gbé ẹ délé. Ẹ̀rí kọ́. Ẹ̀rí èyí tí wọ́n ń ṣe yẹn. Jésù Kristi lẹni tó ń jẹ́ ẹ̀rí ayérayé, ọba àwọn ọba, ọmọ aládé àlàáfíà. Bọ̀ kì í ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn. Kì í ṣe máa bọgi bọ̀pẹ̀. Kì í ṣe máa gbégi kiri. Kò gbé Kùránì, kò gbé yàgé, kò gbé oríṣiríṣi. Kẹwàá lẹ́rù kẹwàá máa fì kẹ máa mi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Òun kọ́ o. Iṣẹ́ rere tó o bá ń ṣe, ìwà rere, bó o ṣe jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà, òun lẹ fi máa délé.
ṣe rí gbogbo tẹ́ ń ṣe yẹn àbùkù ló ń ta báyàn. Àwọn lè fi Jésù yín tẹ́ lẹ́ǹsìn yẹn lo àwọn kankan gbà lọ́wọ́ yín. Ẹ ti bá débi wípé ká má dẹ̀ lè fi aṣọ àdúrà máa wàásù mọ́. Káyàn má kó wọṣọ àdúrà sọ́rùn báyìí kán dẹ̀ máa yà fún ibi tẹ́ ẹ bá dé nìyẹn. Ní ẹ̀yìn tán dẹ̀ sọ wípé Kérúbù àti Séráfù ló máa kẹ́yìn ayé. Ṣé bẹ́ẹ̀ ṣe máa kẹ́yìn ayé rè ẹ̀yin ọmọ ẹ̀rí? Ṣé bẹ́ẹ̀ ṣe máa kẹ́yìn ayé lélẹ́yìí? Ṣé bẹ́ẹ̀ yìí Séráfù yìí ṣe máa kẹ́yìn ayé rè mo béèrè? Ẹ̀yin ẹlẹ́rìí ẹ ti sọ wá di wípé kíyàn má lè wọṣọ àdúrà jáde, kó má lè wọṣọ àdúrà máa preach mọ́. Torí àṣìṣe, torí rándanràndan tẹ̀ ń ṣe kiri. Ẹ kíyèsára yín, ẹ lọ bá wa stop nonsense yẹn. Ẹ̀yin ọmọ ẹlẹ́rìí àgélú, gbogbo ẹ̀rí, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀rí, ẹ lọ pe àjọ tó ní ìrònúpìwàdà. Ẹ lọ bá wa stop nonsense tẹ̀ ń ṣe o. Ẹ ń dójú tì wá o. Ẹkún orí afẹ́fẹ́ yẹn o, òrè ohun tí mo rò bí àwọn unification yín máa kọ́kọ́ rán rè. Ìgbà tán worí oyè báyìí mo pè wọ́n wípé kí lẹ fẹ́ kọ́kọ́ ṣe pẹ̀lú, torí ohun tí mo retí pé àkọ́kọ́ iṣẹ́ tẹ́ kọ́kọ́ máa mú ṣe òun ni ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí dé. Òun ni ọ̀rọ̀ task force, pé iṣẹ́ àkọ́kọ́ tí mo believe pé ẹ máa kọ́kọ́ yanjú nìyẹn. Bí àwo ni task force ṣe máa wà tí ẹ ṣe máa mú àwọn ẹlẹ́rìí ọmọ àlè tó kórí TikTok yìí. Báwo lẹ ṣe máa trace wọn tẹ́ ẹ ṣe máa kí ọ wọn. Ọ̀tọ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe, bẹ́ẹ̀ ṣe máa yọ picture bàbá Mósè tẹ́ ẹ ṣe ní recognize ẹ̀. Ọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dì láti ya 2000 láti 1916. Ọ̀tẹ̀ òun náà lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí gùnlé iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe. Àárín ọ̀tẹ̀ ni gbogbo yìí ti ń gbé. Ọjọ́ wo lẹ wá fẹ́ kúrò nínú nọ́sẹ̀sì báyìí? Àwọn ẹlẹ́rìí ń bà yín lójú jẹ́. Ẹ̀yin unification ẹ̀ ń bà yàn lójú jẹ́. Gbogbo àwọn kò sí kankan, kò sí ọmọ ọ̀run kan. Ibo ni gbogbo ẹ̀kàn jókòó ẹ̀ ń ṣe meeting kẹ́ máa kóra yín kiri, ẹ máa gbà wọ́ọ̀dù kiri lérí irọ́ nínú ọ̀tẹ̀, ẹ̀ ń gbà wọ́ọ̀dù, ẹ̀ ń ṣàwọ́ọ̀dù ọ̀tẹ̀. Ẹ̀ ń gbà wọ́ọ̀dù ọ̀tẹ̀. Àwọn ọmọ yín wọ́n ń bà yín lójú jẹ́. Àwọn blogger ti sọ débi pé ẹni bá wọṣọ àdúrà ká má post iṣẹ́ ẹ̀ àfi tẹ́ ẹ bá wọṣọ ara. Can you imagine? Káì máa wọṣọ ara ká tó lè sòtítọ́. Bọ́n bá wá rí ẹnìkan tó wọṣọ àdúrà, bàbá kan pè mí, ó ní màmá mi ò mọ̀ pé àwọn kan ti wà tó nínú Séráfù torí wọ́n pé bíi tiyín. Mo ní nínú Séráfù tí èmi wà yìí, àìmọye ọmọ lórí rẹ̀ pé wọ́n láwọn ò bìlíìfù ẹ̀. Mo láìmọye ènìyàn lórí ẹ̀ pé ẹgbẹgbẹ̀rún ọmọ Séráfù ló mọ̀ torí wọ́n pé tí Bíbélì yó yayaya lórí wọn. Ṣùgbọ́n àwọn ọmọ àlè yìí ń bà yín lójú jẹ́, wọn ò jẹ́ kíṣẹ́ yín yọ. Wọ́n láwọn ò mọ̀ wípé àwọn a sì lè rí àwọn kan tó máa sọ òtítọ́ báyìí. Wọ́n ka gbogbo wa sí nǹkan kan náà. Gbogbo yín dẹ̀ gbọ́wọ́ lẹ́rán, ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà, ẹ̀yin náà ẹ̀dẹ̀ ń wò wọ́n, ẹ máa bá lọ. Ó ń bà yín lójú jẹ́ ẹ̀ lè ṣe nǹkan kan ní àfi tí gbogbo yín bá pàwọ̀dà. Tí gbogbo yín bá disgust báyìí kẹ́ má wọṣọ white. Rí wípé wọ́n kì í yín, wọ́n pa yín lẹ́nu mọ́ ni. Wọn ò fẹ́ kí aṣọ white yẹn kó wà recognize mọ́. Kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ṣe bíi CAC, kẹ́ bẹ̀rẹ̀ sí wọṣọ, kẹ́ pàwọ̀dà, kẹ́lẹ́ ṣe Séráfù. Torí bí àwọn kan jókòó síbi kan wọ́n làwọn fẹ́ bà Kérúbù yẹn jẹ́, pẹ̀ torí ohun tí wọ́n mọ̀ wọ́n ní kí ni o, gámẹ́ǹtì. Ẹ̀dẹ̀ lajú yín gbọ̀ngbọ̀n báyìí, ẹ̀dẹ̀ wá túnṣe sí, ṣó yẹ kí àwọn kan jókòó síbi kan kán ní sùtánà yìí làwọn ṣàfẹ́ bàjẹ́. Ẹ̀yin rèé ẹ gbówó dání, ẹ gbé kò dání. Bẹ́ẹ̀ bá fò lọ́dọ̀ bàbá Ọ̀ọ̀ni níbí, ẹ fò lọ́dọ̀ bàbá Ọbásanjọ́, ẹ̀yin lẹ́mọ Fáṣọlá, ẹ̀yin lẹ́mọ gọ́vnà Adélékè. Ṣé gbogbo àwọn connection yín tẹ́ ẹ mọ̀ yẹn kò sí ojútùú kankan tẹ́ ẹ lè fi wá sí Kérúbù àti Séráfù yìí? Ìyá Àjàyí kò sí solution kan tẹ́ ẹ lè bá wa ṣe sórí ọ̀rọ̀ yìí. Èmi fúnra mi dé ọ̀dọ̀ yín, mo wá bá yín.
mo ní mo fẹ́ kájọ ṣiṣẹ́ yìí, bàbá mi ní àjọ máa ṣiṣẹ́ yìí ni o. Èmi fúnra mi kọ́ ló wù mí láti wá bá yín o. Bàbá mi ló fi gbogbo yín hàn mí. Ó fi bàbá Àlàó, ìyá Àjàyí, ìyá Sólóyè, èmi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Séráfù lẹ́yìn. Mo ní bàbá mi ní sórí ojú ẹ̀yin àwọn tó ń wò yìí. Iṣẹ́ tí mo rán ẹ yẹn gbogbo yín jọ máa ṣe ni o. Wàá wá dìde wá wọn lọ máa sọ fún wọn níkọ̀ọ̀kan. Mo dìde mo wá gbogbo yín lọ níkọ̀ọ̀kan pé iṣẹ́ yìí wọ́n lájọ máa ṣe ni. Ọ̀tọ̀ níṣẹ́ tẹ̀yin ṣe o, ọ̀tọ̀ nu tẹ́ ẹ rán. Ohun tí wọ́n rán mi gangan ẹ̀ bá mi ṣe ẹ̀ sọ̀pọ̀tì kájọ ṣe o. Dá sí o. Mo wá bá bíi pé kán má bàa gba kò mọ́ gbogbo yín lọ́wọ́ lẹ̀ ń dùn o. Kò sóyè kan kò sí nǹkan kan tẹ̀mí wá ìwòye wá. Àtúnṣe náà rán mi, àtúnṣe lórúkọ tèmi. Àtúnṣe lórúkọ mi, èmi ò bẹ́ níbọ̀dì yín du oyè. Bóyá torí pé ká má bàa joyè ẹ̀tọ́ bá ti mọ̀ yá yìí báyìí òun náà òun làwọn èèyàn máa mọ̀. Bóyá òun ló ń ṣe yín, èmi ò mọ̀dí tí ẹ fi lè sọ́pọ̀tì iṣẹ́ yìí. Gbogbo connection yín bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn ènìyàn yìí, ṣé ẹ̀ lè pè wọ́n pé ẹ ràn wá lọ́wọ́ lórí àwọn pípù yìí? Ṣó dìgbà tẹ́ ẹ̀ bá lè wọṣọ sùtánà mọ́, ẹ sọ̀rọ̀ kò ṣeé gbọ́ létí mọ́. Gbogbo yín gan o rẹ́kọ̀dù yín kò sí kankan tó gùdù ń bẹ̀. Àwọn yìí jókòó síbì kan báyìí wọ́n ní báwọn ṣàṣe fẹ́ dojú aṣọ yìí, kò sí pé kẹwọṣọ yìí báyìí kẹkàn èèyàn rẹ kan wọ́n kàn wojú kúrò, wọ́n kàn mẹ́jú tẹ́wú lára ẹ̀ kúrò ni. Ó ìdìgbà tí gbogbo yín bá kó sí mọ́fìtì. Àwọn kan ọgbọ́n báyìí náà ń dá. Tán bá wọ mọ́fìtì lónìí, wọ́n wọṣọ àdúrà lọ́la. Wọ́n bá wọ gbogbo ìdajì ẹni tó lòun sí èsì lónìí ọmọ Séráfù ni wọ́n. Gbogbo eléyìí tó lòun Pẹntikọ́stà lónìí ọmọ Séráfù ni wọ́n. Gbogbo wọn máa sọ yìí, wọ́n bá yín bọ́ọ̀lẹ̀ torí àṣìṣe yín, torí nonsense tẹ́ ń ṣe, torí àwọn ọmọ àlè yìí, àwọn ọmọ ẹlẹ́rìí yìí, ẹ̀dẹ̀ lajú báyìí ẹ̀dẹ̀ ń wò wọ́n. Kò wá sí ẹni tó gbọ́n nínú gbogbo ẹ̀yin unification àti ẹ̀yin bàbá tẹ́ ẹlẹ́ṣẹ̀ gbapò. Bí gbogbo qualification Ayọ̀dí ṣe le tó yẹn, rí ọwọ́ ẹ̀rí kákó àbí? Tí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe task force. Mọ̀ dẹ̀ ti gbaṣẹ́ iná ó mọ̀ sí tójọ́ mẹ́ta báyìí. Wá nǹkan ṣe sí. Àwọn ọmọ yìí ń bà wá lójú jẹ́. Ó ti di wípé kẹ má aṣọ àdúrà ò níyì tẹ́ bá fẹ́ fi ṣe nǹkan mọ́. Ẹ bá ti wọṣọ àdúrà kó fi wàásù, wọ́n máa mẹ́gbà tiẹ̀ lọ àfi tó bá wọṣọ ara. Ìwọ tó wọṣọ àdúrà tó fi kọrin pa tiẹ̀ lọ àfi tó bá wọṣọ ara. Tó bá ti wọṣọ ara ló lè rà láàánú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tó bá ti wọṣọ ara wà á rólóore. Tó bá ti wọṣọ ara wà á pè ẹ́. Tó bá ti wọṣọ ara wà á meet up. Ṣùgbọ́n tó bá wọ gámẹ́ǹtì wọn recognize yẹ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin bàbá aládùúrà, oyè burúkú ni gbogbo yín wá kiri ayé. Iṣẹ́ tẹ̀ ń fi oyè yẹn ṣe gan mi ò mọ̀. Iṣẹ́ wo lẹ̀ ń fi oyè tẹ̀ ń jẹ ṣe? Ìdí wo lẹ̀ fi ń jẹ́ bàbá aládùúrà? Ìdí wo gan ni bàbá aládùúrà fi pọ̀ nínú CMS? Ìdí wo lẹ̀ fi pọ̀ rẹpẹtẹ? Torí ọ̀rọ̀ yín ò yé mi. Ìdí wo lẹ̀ fi ń pọ̀ sí lójoojúmọ́ tí Séráfù dẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀? Ẹgbówó dání ọ̀tọ̀nu tó yẹ. Ṣé àwọn ọmọ tẹ́ fẹ́ rán lọ yunifásitì nǹkan lélẹ̀? Yunifásitì lẹ kọjú mọ́ báyìí o. Àwọn ọmọ tẹ́ fẹ́ rán lọ yunifásitì yìí wọ́n ń bà yín lójú jẹ́ lójoojúmọ́. Ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sí. Ẹ̀yin unification, torí ọjọ́ wo ni mo lọ ti church gbẹ̀yìn tí ẹ̀yin unification àná tẹ́ dìde tẹ́ ní àmọ́ bóyá lè Mósè ju unification lọ. Àmọ́ bóyá agbára ti wà lọ́wọ́ ilé Mósè ó ti ju tiwa lọ. Ilé Mósè kan lè ju tiyín lọ o. Àṣẹ tó bá ti ilé Mósè jáde kí unification máa tọ̀ lẹ́yìn ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kẹ́ tètè la etí kẹ́ gbọ́. Àṣẹ tí ilé Mósè bá pa jáde kí unification máa tọ̀ lẹ́yìn ni o. Ẹ lọ ǹgbọ́n mi ò kàn fẹ́, mo fẹ́ ká máa ṣe gentle. Gbogbo yín ni tèmi, gbogbo yín ni mo fẹ́, gbogbo yín náà la lè jọ ṣe, ẹnìkan ò lè dá ṣe.
bọ̀ tí gbogbo yín bá wá dákẹ́ bí gbogbo yín ṣe ń dákẹ́ lọ yìí tó jẹ́ ògbó pèyín ọ̀tọ̀nu tẹ́ ẹ fèsì ẹ rí mi ẹ fẹ́ gbọ́ ilé Mósè á dìde ẹni tó bá ti wá bí dáa nínú yín kó wá àtàkì mi ẹni tó bá ti bí ire nínú yín kó ní báwo ni ilé Mósè ṣe lọ tì pa ìbá wà nínú unification yín màá sọ fún yín wípé ilé Mósè balẹ̀ unification ilé Mósè Orímọládé balẹ̀ unification yín ẹ jẹ́ ká nìṣó síbi tẹ́ fẹ́ gbé mi lọ ìlọ́yà yín mo fẹ́ kẹ́ mú jáde fún mi màá jẹ́ kó yé gbogbo yín wípé ilé Mósè Orímọládé ni gbogbo yín ti ṣẹ̀ wá ẹni tó ní Kérúbù àti Séráfù nìyẹn báwo lẹ ṣe fẹ́ baṣẹ́ ẹ̀jẹ̀ lójú ayé ẹ̀ tó máa wò yín ràn nígbà tí mo pè yín tí gbogbo yín ọ̀tọ̀ ní tẹ́ ń wá kiri ayé ọ̀tọ̀ ní tẹ́ ní kẹ́ ṣe no problem mo ti sọ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹni bá ti ń follow fún program mi báyìí mo ti ń sọ ọ̀rọ̀ ẹ̀rí báyìí ó mà ti lọ́dún kan ọdún mélòó la ti ń sọ̀rọ̀ yìí báyìí ṣùgbọ́n eléyìí tí ó ti ń di gara lọ ó ti ń báyàn lójú jẹ́ wípé kéèyàn má lè wọ sùtánà báyìí mọ́ ẹ ti ń ba lọ wípé kí sùtánà má wà recognize irọ́ lẹ pa o ogun ọ̀run àpáàdé ò ní lè borí ẹgbẹ́ yìí ni àti aṣọ tí bàbá Mósè gé sílẹ̀ ẹ̀yin ọmọ àlè yìí ẹ̀ ní lè bá jẹ́ ẹni bá ló kù sẹ́jú kan wípé àfi kí kó di nǹkan ìsọ̀rọ̀ òdì sí ikú ọ̀wọ́wọ́ lẹ máa fi ṣaṣọ búra Ọlọ́run Mósè á pe gbogbo yín sọ́dọ̀ torí àṣẹ tẹ́ ẹ fẹ́ gbà lẹ́nu mi nìyẹn èmi ò fẹ́ ṣépè fún yàn bọ̀tẹ́ bá ti ń hùwà èpè ó di dandan kẹ́ ẹ forí gbà ẹ má gbèpè o ẹ̀yin àgẹlú àbí whatever orúkọ gbogbo yín yẹn ẹ má gbèpè ẹ lọ kíwọ́ àwọn ọmọ yín bọ́ sọ o ẹ̀yin kọ́ lẹni Séráfù yìí o ẹ̀yin nìkan kọ́ ẹ lọ pé àwọn ọmọ yín ṣàjọ tó nírònú kẹ́ ẹ bá fẹ́ forí gbèpè gbogbo tẹ́ ń ṣe yẹn ó ti ń bọ́ sí ó ti ń kanra ó ti ń bọ́ sí ẹkún mò ń wo ọjọ́ ọ̀la yẹn ọjọ́ ọ̀la tẹ́ ń ṣe yìí ohun tó máa àtẹ̀yìnwá ẹ̀ kò dáa rárá kò ní ìfẹsẹ̀múlẹ̀ kò ní gbòǹgbò torí ibi tẹ́ ń bá lọ yìí nígbà táwọn kan bá dẹ̀ ti sọ wípé mà ẹ máa wọṣọ ara ò rí pé kò lọ́jọ́ ọ̀la ẹ fẹ́ sọ́dọ̀jọ́ ọ̀la mọ́ nìyẹn tó bá ti sọ fẹ́ pé ẹ máa bá wa pa ẹ tiẹ̀ máa wọṣọ ara àwọn èèyàn lè máa ṣúgbà yín dáadáa sórí wípé wọ́n ti bí ìgbà tẹ́ fẹ́ máa fọwọ́ bo ògo yẹn mọ́lẹ̀ nìyẹn èmi ò tiẹ̀ wá kéèyàn ṣúgbà èmi ò bá ìjẹ́ èèyàn kan ló kọ́mẹ̀ntì síbí ó tẹ́ mi lọ́rùn mi ń pariwo tèmi mo mọ̀ pé gbogbo yín lẹ máa wò ó bó ò tiẹ̀ kọ́mẹ̀ntì wàhálà ayé tiẹ̀ ni ṣùgbọ́n ẹni tí màá rán sí ọ màá rán bàbá mi sí ọ ìwọ tó o bá ní ìwà àjòkó sí kọ̀rọ̀ kan láti bà Kérúbù yìí jẹ́ láti bà wá lójú jẹ́ láti jẹ́ kí aṣọ yìí kó má wúlò mọ́ wọ́n máa túfọ̀ gbogbo yín kọ̀ọ̀kan Ọlọ́run Mósè Orímọládé ni mo fi sọ gbogbo yín tẹ́ ẹ wà ní ọ́ndà èmi ò fẹ́ mọ ibi tí gbogbo yín jókòó sí tẹ́lẹ̀ ẹ fẹ́ bà Séráfù jẹ́ ẹ fẹ́ kó wà unique mọ́ ẹ fẹ́ kó wà recognize mọ́ ká lọ máa wọṣọ ara ká ìbá gbé pamọ́ ògo àtọ̀run àìrọ́ ẹ wọṣọ ara ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn á lè fẹsẹ̀ múlẹ̀ ká pàwọ́ náà pàwọ̀dà kán kí ohun tó ń jẹ́ white garment kó kúrò Ọlọ́run ò ní fún yín ṣe Ọlọ́run Mósè ò ní fún yín ṣe kò ní gbà fún yín àdàbí o àdàbí tẹ́ ẹ bá wà níbẹ̀ nígbà tí wọ́n pe Orímọládé àdàbí tẹ́ ẹ bá wà níbẹ̀ nígbà tí Orímọládé dálẹ̀ àdàbí tẹ́ ẹ bá wà ńbẹ̀ nígbà tó dẹ̀kọ́ yìí tí ẹ wà ńbẹ̀ nígbà tí ó dá tí wọ́n fún ní ìpìlẹ̀ orúkọ yẹn wípé aṣọ yìí ló máa wọ̀ òun ni à ń wọ̀ ń bí àdàbí tó bá jẹ́ pé ẹ̀yin Séráfù ayé nìkan lẹ̀ ń wọṣọ yìí lókù gbogbo tí ò yé yín sìn ó fẹ́ yé yín ìmọ́lẹ̀ tí ń tàn bọ̀ díẹ̀díẹ̀ ẹ keep going kẹ́ máa worí afẹ́fẹ́ dáadáa ẹ rí sìn wípé ẹ mẹni tí wọ́n ń pè ní Saint Moses Orímọládé àṣírí yẹn fẹ́ hàn sí gbogbo yín ṣùgbọ́n ẹ̀yin ẹlẹ́rìí Holy Mary onímájẹ̀mú oríṣiríṣi tẹ́lẹ̀ ń ṣe yẹn ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ́ sọ tẹ́ ẹ bá fẹ́ kán máa túfọ̀ yín kọ̀ọ̀kan
ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ sọ, ẹ kí ọwọ́ ọmọ yín bọ sọ, kẹ lọ pe àjọ tó nírònú, ẹ̀yin àrólé ẹ̀rí, kíní agogo ẹ̀rí, akéde ẹ̀rí, olómi tútù ẹ̀rí, oníkíní onígunukú ẹ̀rí, arúgbá ẹ̀rí, àtàtúpà ẹ̀rí, ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ sọ, ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ sọ. ẹ ń dójú tì yàn, ẹ ń dójú ti ara yín dẹ̀ ni. ṣùgbọ́n tí mo bá ní ẹ ń dójú ti ara yín nìkan, tí mo bá lọ ní ìgboro báyìí tí mo wọṣọ sùtánà, ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀ mi ń ṣe lẹ́rìí? wọ́n ti mọ̀ wípé yúnífọ̀mù gbogbo wa ni, òun ló ṣe gbọ́dọ̀ protect yúnífọ̀mù yìí. everybody ta ni wọ́n dá mọ̀, wọn ò dá anybody mọ̀. wọ́n tó fi mọ àwọn ayọ̀ ni àwọn ti mọ̀ pé àwọn yẹn á máa lo rẹ́ẹ̀dì, but everybody yìí lẹ ti ń lo rẹ́ẹ̀dì gan sí. àti ayọ̀ ní àti ayọ̀ ní báyìí gbogbo everybody yìí ti ń lo rẹ́ẹ̀dì, ẹ ti ń lo kọ́lọ́ọ̀dì. kò wá sí kankan, kò sí ẹni, kò sí ìdánimọ̀. bọ́ọ̀rẹ́ ayọ̀ ní báyìí wọn lè dá mọ̀ bóyá ó yàtọ̀ ságelu, bọ́ọ̀rẹ́ àgelu wọn lè mọ̀ bóyá kì í ṣàgelu, kò sí. ẹ̀yin bàbá aládùúà, mo bẹ̀ yín o, àwẹ̀ tẹ́ ẹ mú yìí ẹ jẹ́ kó nípa nínú kérúbù àti síráfù. torí mọ̀ ìmọ̀dí tẹ́ fi ń gbà àwẹ̀ lọ́dọọdún, àwẹ̀ yín tí ò parí ọ̀tẹ̀, àwẹ̀ tí ò mú ṣọ̀kan wá fún yín, àwẹ̀ tẹ́ ń gbà lọ́dọọdún tí ò ní kẹ́ forúkọ bàbá Mósè sí nǹkan tẹ́ ń ṣe, tẹ́ ẹ ní píkọ̀ bàbá Mósè ò yẹ, kò ní ìdí, tán bá ṣàti lẹ ti yín mọ́, ó ti wà ókè. ẹ̀ ń gbà àwẹ̀ fún ọ̀tẹ̀, ẹ̀ ń gbà àwẹ̀ fún ìjà, ẹ̀ ń gbà àwẹ̀ fún aṣọ àìnífẹ̀ẹ́, ẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀, ẹ̀ ń bínú ara yín. ọ̀rọ̀ 120-200 years kò tán. èmi ò mọ̀ túmọ̀ tẹ́ fi ń gbà àwẹ̀, èmi ò mọ̀ ìtumọ̀ àwẹ̀ tẹ́ ń gbẹ̀rí kiri, tẹ́ ẹ̀ sì ń sọnú gbonu àwọn ọmọ oníṣàngó kiri ayé, kò tí ì yé mi. You are not hearing me again. ṣé ẹ ti ń gbọ́ báyìí? ṣé kìí ṣe network volume? Okay, praise the Lord. ṣé ẹ ń gbọ́ báyìí? ṣé ẹ ń gbọ́ mi? ṣé ẹ ń gbọ́? ìyá ọmọyàjowó ṣé ó ti ń sọ̀rọ̀? hallelujah o. ẹ jẹ́ kí n gbọ́ ní kejì. mi ò lò ẹ o. ẹ jẹ́ kó ní kálukú yín lọ ṣe àtúnṣe, ẹ lọ ṣe àtúnṣe o. okay, ó ń sọ̀rọ̀ náà, ó ń sọ̀rọ̀. okay, láúdà lẹ́ ń sọ, mi mọ̀ pé ń tẹ́ mí nìyẹn. ẹ jẹ́ kó ní kálukú lọ ṣe àtúnṣe. ẹ lè bá Séráfù yìí jẹ́ o. ayé yín lẹ fẹ́ bàjẹ́ dànù, ilé yín lẹ fẹ́ bàjẹ́. èmi fúnra mi ni mo dẹ̀ gbogbo nọ́ọ̀sẹ̀ tí mo bá ti rí, èmi fúnra mi kò ní ìdìmọ́. màmá ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má kọ́ ọlọ́pàá pé kẹ lọ máa ti ṣọ́ọ̀ṣì pa, ẹ má ṣe kinní kan, kò ní lè rí bẹ́ẹ̀ mọ́. ẹ má ro tàwọn ọmọ yín, ẹ má ro tàwọn ọmọ yín, tàwọn ọmọ yín, àbí tàwọn ọmọ yín, ẹ má ro tàwọn ọmọ yín lẹ fi ń kì mí. ẹ má ro tàwọn ọmọ yín, ẹ lọ ṣe àtúnṣe o. ẹ má ro tàwọn ọmọ yín. èmi ò ro tẹ́nibọ́dì o, dé èmi fúnra mi ni mo wáyé o. ẹ má fi ọmọ kì mí. gbogbo nọ́ọ̀sẹ̀ tí mo bá ti rí, èmi. ẹ má fọmọ kì mí o. ké ẹnìkan ò lè fọ̀rọ̀ ọmọ pé àwọn ọmọ yín kéré o, àwọn ẹ má fi kí èmi o. èmi nìkan ni mo wáyé, èmi nìkan ni mo máa padà. o gbọ́ mi? nonsense tẹ́ ẹ bá ṣe ló, èmi fúnra mi ni mo máa tọ́ka yín sọ́lọ́pàá. ọlọ́pàá máa wá arrest yín bẹ̀, wọ́n máa wá arrest yín bẹ̀. àwọn ọmọ yín kéré o, kìíní kan, àjọ àwa sọ̀rẹ́ mi àtàwọn ọmọ mi yẹn àkúdàáyà ni gbogbo wa. ṣe bí mo sọ fún ẹ rí pé a padà wáyé ni, àwa padà wá ní o. ogun ọ̀run àpáàdì ò ní lè borí àwa. ìgbà tí kú bàbá mi bá dé ló tó máa má wà relé. ẹni bọ́ọ̀dì ò lè rọ́mọ tèmi mú,
anybody ò lè rí èmi mú. Ìgbà tí bàbá mi bá ló ti yá padà wá iṣẹ́ ti tán náà ni gbogbo wa máa kóra wa à ń relé wa náà nìyẹn. Má tírẹ́tì mi pẹ̀lú nọ́sẹ̀sì o. Ìwọ náwó ṣebí kò lè fi kú ọmọ ẹ di ni. Ìwọ gbógun tì mí kógun lè dẹ́ tì ẹni. Èmi má fi yẹn má wo èmi mo padà wá ni. Àwọn ọmọ tọ́lọ̀ ní ẹ̀fún mi yẹn àwọn náà padà wáyé ni. Àwa ti wáyé rí atútù wá ni. Fún díẹ̀ yìí má fẹ̀rù kú bà mí. Èmi kì yóò kú kọ́kọ́ bí kò ṣe yíyè. O ti gbọ́ ìwọ ni kó lọ túṣẹ̀ ṣe. Lọ tún kérúbù yìí ṣe. Lọ tún ṣe. Ogun ayé ò ní borí wa. Ẹ mọ tẹ́ ń ṣe ẹ̀yin ẹlẹ́rìí o. Àgbọ́ èmi dẹ̀ ń gbọ́ kí ló dé tẹ́yìn ò wá gbọ́. Àbó nǹkan lè gbé lọ núlé. Gbé lọ tí n bá ti sọ̀rọ̀ wo owó ṣe ń sọ̀rọ̀. Wá ìtẹ́ ẹ̀gbọ́ tí èmi ń gbọ́ èmi ní fóònù kejì ń bí báyìí náà. Kí ló dé tẹ́yìn ò gbọ́? Ẹ chẹ́ẹ̀kì fóònù ọwọ́ yín yẹn àbẹ́yìn fúnra yín lẹ ti tẹ kínní. Ṣé òun gbọ́ ohun tí mò ń sọ? Ó ń sọ̀rọ̀ náà. Ṣé o gbọ́ ó sọ̀rọ̀ náà? Bá a mú fóònù. Ó ń ṣiṣẹ́ ìyá yìí. Ó ń ṣiṣẹ́. Mọ́nítọ̀ wà ń bí náà. Náà. Fóònù kejì wà ń bí báyìí. Èmi gbọ́ ohun tí mò ń sọ. Máa lọ. Praise the Lord. Ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Ẹ̀yin ẹlẹ́rìí ẹ lè bà Séráfù yìí jẹ́ o. Ẹ̀yin onímájẹ̀mú, ẹ̀yin ọlọ́pàá, ẹ̀rí tún táwọn mùsùlùmí pa ń sìn. Wọ́n gbé mùsùlùmí. Ṣé bẹ́ẹ̀ rí ìyẹn ni mo ti ẹ̀fẹ́ gbé sójú dí kíní ẹ̀bọ̀ áàpù tí mo fi ń ṣe kò áàpù yẹn mi ìmọ̀ tó ṣe ọjọ́ dẹ̀ ti ń lọ. Ṣé bẹ́ẹ̀ láwọn àwọn mùsùlùmí alóore ṣáídá padà wálé o alóore ṣáídá padà wálé o mọ̀mọ́ rẹ ti ń retí rẹ o mọ̀mọ́ rẹ ń retí rẹ o alóore ṣáídá ọmọ yẹ̀rú ọmọ ọlọ́kì mẹ́jọ àbí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ibi tẹ́ ẹ bọ́rọ̀ ẹ̀mí mímọ́ dé nìyẹn ọwọ́ yín ni wọ́n ti kọ́ gbogbo tẹ̀ ń gbé wá sórí afẹ́fẹ́ yẹn òun làwọn náà rí ìgbà tó náà máa kọrin ṣe bórí kérúbù náà kọ́ mẹ́ nígbà sẹ́yìn ò bá mọ̀ wúlò ẹ̀mí mọ́ ní ọ̀dọ̀ yín àwọn tó máa mọ̀ wúlò ẹ̀mí á dìde ẹ má rò bẹ́yìn nìkan ni bàbá Mósè wà fún áfíríkà ló wà fún òun ni wòlíì áfíríkà ọ̀dọ̀ gbogbo wọn lẹ̀mí yẹn wà kì í ṣe ọ̀dọ̀ ẹ̀yin Séráfù nìkan lẹ̀mí mímọ́ wà kì í ṣe ọ̀dọ̀ ẹ̀yin nìkan ọ̀dọ̀ ó wà lọ́dọ̀ alọ́ṣọ ara ó wà lọ́dọ̀ wọn ní ìwé Jóẹ́lì 2:20 èmi ò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo ọ̀dọ̀ yín nìkan kọ́ ló wà àwọn tó tún mọ válù ẹ̀mí yẹn wọ́n máa lò ó torí orí ti yín mi ròbó wà lé mọ́ mọ tẹ́ ń ṣe mọ́ mọ tẹ́ ń ṣe ẹ̀mí ọ̀dọ̀ ti yín ẹ ti sọ di nọ́sẹ̀nsì kò jọ yín lójúmọ́ kò ní wúlò sí yín bàbá mi á sì gbà á lọ fáwọn tí ó ní àwọn tí ò wá mi wọ́n á rí mi àwọn tí ò mọ̀ mí wọ́n á mọ̀ mí àwọn tí ò sí nílànà yìí wọ́n máa mọ̀ lànà yẹn alóore ṣáídá àwọn náà ń gòkè ẹ̀mí àbẹ́yìn nìkan lẹ́rù bẹ́ẹ̀ ń gòkè ẹ̀mí ẹ̀yin nìkan lẹ́rù bẹ́ẹ̀ ń gòkè ẹ̀mí ṣe bí ọmọ Séráfù ní gbogbo wọn Séráfù ni wọ́n kàn ya lọ́bi tó wù wọ́n ni wọ́n kàn ya lọ́bi tó wù wọ́n ni kò sí ẹni tí Ọlọ́run ò lè tú ẹ̀mí ẹ̀ sí lára ibi wọ́n ti kọpí yín dáadáa wọ́n ti rí gbogbo tẹ́ ń ṣe lórí afẹ́fẹ́ ṣebí tẹ́ ẹ bá fẹ́ sọ̀kalẹ̀ ẹlẹ́mìí ṣé ohun tí bàbá yẹn sọ ṣé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn náà ṣe ń wí ni èso ẹ̀mí wálé o òkè kínní òkè kejì máa bọ̀ o àbí màláìkà kó tu Ọlọ́run kó tu ọmọ yìí lára ní òkè àkọ́kọ́ tó wà òkè kejì sọ̀kalẹ̀ òkè kẹta àbí bẹ́ẹ̀ ṣe ń sọ́kọ́ nìyẹn ṣé bí bá a ṣe ń ṣe nìyẹn àádẹ́ gbàdúrà bẹ́lẹ̀mí ẹlẹ́mí á padà wálé àwọn náà ti rí i ṣé bọ́ ti rí ṣé wọn lójú wọn gbé fóònù dání ni ṣebí nọ́ọ̀sẹ̀sì tẹ́ ń ṣe làwọn náà kọpí yẹn ọ̀hún ti bá yín rí gbà báwọn náà ṣe máa ṣe nìyẹn o alóore ṣáídá alóore tọ́ibú alóore wálé o mọ̀mọ́ rẹ retí rẹ o mọ̀mọ́ rẹ pí o àbí èmi tẹ́ ń ṣe nìyẹn
ẹ̀yin nìkan kọ́ lẹ́lẹ́mìí o, àwọn mùsùlùmí ń lọ́nú ẹ̀mí, ẹ̀mí ti wà lára àwọn náà ti ń gòkè ẹ̀mí. ṣe bẹ́ẹ̀ mi tí ẹ̀mí kò jọ yín lójúmọ́, ẹ̀mí yẹn ti sún yín. Bàbá mi kò gbà lọ́nà àwọn tí ò tí mọ̀, káwọn yẹn lọ máa lo ẹ̀mí. ọmọ Séráfù ẹlẹ́rìí, ẹ kíyèsára yín. Ayọ̀ ni ẹ̀yin lẹ ń ṣe unification lọ́wọ́, ẹ dìde, ẹ gbógun ti ẹ̀yin tẹ́ ń ṣe unification lọ́wọ́, ẹ gbógun ti task force, ẹ gbé task force dìde. Mò ń pariwo fún yín tó. Gbogbo yín ẹ gbé task force dìde, ẹ gbógun ti àwọn ọmọ yìí. Ohun tí wọ́n ṣe yìí ti ń burú jáì, kò lọ́la o, ìdójútì ni. Nígbà tí èèyàn bá ti ń gbé ẹ̀yìn tó ti ń ru ẹgbẹ́ tó níwọ̀n arúgbá ẹ̀rí, ẹ̀ṣẹ̀ mọ̀ pé nọ́ọ̀sẹ̀sì ẹ ti ṣeré pa. Ohun tẹ́nìkan jìyà fún, iṣẹ́ tẹ́nìkan lọ tí ò bímọ lé lórí, ohun tẹ́nìkan wáyé tí ò lè jẹ bí ènìyàn ti ń jẹ. Àbí o lè ń sọ di méjì náírà lórí afẹ́fẹ́ tẹ̀ ń ṣe nọ́ọ̀sẹ̀sì. Ohun tó ń dẹ̀yàn tọ́ ẹnu tẹ́nìkan ṣoṣo fi aṣọ àdúrà méjì ṣe. Òun lẹ́yìn ọmọ àlè yìí tẹ́ ẹ ń ṣe nọ́ọ̀sẹ̀sì sára aṣọ, ẹ ń ṣe bí ìgbóná kiri. Ẹ lọ kíyèsára. Bó o bá rántí gbogbo bàbá aládùúrà, rántí St. Moses Orímọládé, máa bi rẹ̀ léèrè, jẹ́ mo wà ń bẹ̀ nígbà tí bàbá yẹn ń ṣiṣẹ́ yẹn, ṣó yẹ kí n baṣẹ́ rẹ̀ jẹ́? Ìjẹ́ mo wà ń bẹ̀, kí ni ìlàkọjá tí bàbá yẹn là kọjá? Ṣé o rántí ìtú tí bàbá yẹn, Ọlọ́run Mósè fún rẹ̀, òun ló tún mú ẹsẹ̀ yẹn kó lókun, wọ́n máa gbé ní o. Ẹni iṣẹ́ tí ìwọ fẹ́ bàjẹ́ nìyẹn o. Iṣẹ́ tí bàbá rẹ̀ ò sí bẹ̀ nígbà tí bàbá Orímọládé ń ṣe, òun ni wọ́n dé lọ́sàn-án gan òru kan, ẹ ti fi jẹun, ẹ ti fi momi, ẹ ti fi kọ́lé, ẹ ti fi ra mọ́tò, ẹ ti fi jẹ́ èèyàn, òun lẹ fi lọ ìlú òyìnbó pẹ̀rẹ̀pẹ̀pẹ̀, ẹ wá lẹ fẹ́ bàjẹ́, ẹ wá ní kó má lọ́jọ́ ọ̀la. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ dẹ̀ wá fẹ́ lajú yín sílẹ̀ káwọn kan lè bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Kí ló dé tí gbogbo yín sùn tẹ́ kọrí sójú kan náà? Oníṣẹ́ ò ní jẹ́ kíṣẹ́ ń bàjẹ́ o, àyàfi kan pààrọ̀ gbogbo yín. Ọlọ́run Mósè máa bá mi, ẹni tó bá kọ̀ tó bá lòun ò ní wà túnṣe sọ̀rọ̀ kérúbì, Ọlọ́run á pè sọ́dọ̀, á pààrọ̀ yín. Ọlọ́run máa bá mi pààrọ̀ yín, á pààrọ̀ yín. Ẹ ti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rọ yín tẹ́ máa ń gbà lọ́dọọdún, ẹ ti bẹ̀rẹ̀. Ẹ̀ẹ́bẹ̀ náà wo chọ́ọ̀chì wọn kiri nísìnyí, wọ́n á kága àwọn oní nonsense speaking, wọ́n máa kága sẹ́gbẹ̀ẹ́, wọ́n á láwọn ń jòkó lẹ̀. Béèrè pé ìtumọ̀ àwẹ̀ tẹ́ gbà ní last year, ìrẹ́pọ̀ wo ló mú wá nínú CNS? Béèrè lọ́wọ́ wọn. Àwẹ̀ yín tẹ́ lẹ́gbà, ṣe bí ìgbà tẹ́ lẹ́fẹ́ ṣe unification, ìfi orúkọ St. Moses Orímọládé, ẹni tó dẹ́gbẹ́ mímọ́ yìí sílẹ̀, yọ kú òǹbẹ̀ ni. Àwẹ̀ yín ò ní ìtumọ̀. Àwẹ̀ lórí irọ́. Àwẹ̀ ọ̀tẹ̀. Ẹ ti jòkó àwẹ̀ báyìí o. Ẹ ti ń gbà àwẹ̀. Ẹ ń jẹ ara yín níyà lérí irọ́, lérí ọ̀tẹ̀, àìnífẹ̀ẹ́. Ẹ ti ń gbà àwẹ̀. Ìgbó bá yàgbẹ́ tẹ́ bá tún máa gbé gbogbo ẹ̀ dé. Ẹ má lo àmùrè wáìtì, àmùrè búlù, àmùrè rẹ́ẹ̀dì, àmùrè gírìn, òun ni ẹ fi gbà àwẹ̀. Ìgbẹ́ bá tún yá, ẹ má kà hallelúyà o, ẹ má kí hallelúyà o. Olúwa dúpẹ́, kí tún ni? Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa. Ẹ̀yin Olúwa ni kẹ́ ẹ máa lò. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa ni kẹ́ ẹ máa ké. Ṣé kí ló kan Ọlọ́run? Kí ni àwẹ̀ yín ní ṣe pẹ̀lú owó hallelujah? Mo béèrè, kí ni àwẹ̀ yín ní ṣe pẹ̀lú hallelujah Hòsánà ìyè? Kí làwẹ̀ yín ní ṣe pẹ̀lú yẹn? Ẹ má ka hallelujah, ẹ pa hallelujah dà, ẹ jòkó sílẹ̀ ẹlẹ̀, ẹ dẹrú sórí nínú ọ̀tẹ̀, nínú àìnífẹ̀ẹ́,
ẹ̀dẹ̀ ń gbà lọ́dọọdún kò túrun kan lára yín nínú ibi tí àwọn ọmọ yìí ti ń kó gíkiri ayé. Ẹ wojú te sí yẹn, ẹ̀ ń gbàwẹ̀, àwẹ̀ yìí náà ni o, àwẹ̀ yìí ni. Ẹ kú àwẹ̀ ọdọọdún, Ọlọ́run Mósè á bá yín gbọ́ o. Èmi ò mọ̀ túmọ̀ àwẹ̀ tẹ́ ń gbà o, ọmọ Séráfù ẹ lọ ronú pìwàdà. Ẹ̀yin ẹlẹ́rìí ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ o. Èmi fúnra mi ni mo máa tọ́ka yín fọlọ́pàá. Gbogbo ayé ò ní borí wa. Ibo la dé, ẹja lọ́nu Bíbélì wa. Ìwé Jeremáyà, torí tiwọn ni mo ṣe lọ gbé Bíbélì. Torí mo mọ̀ ẹ̀yin ò mọ Bíbélì. Wọ́n sọ̀rọ̀ Miss Paris, bàbá àlùkò sọ̀rọ̀ Miss Paris. Ṣe náà gbé bàbá àlùkò bíríbírí. Torí wípé Miss Paris lọ́lọ́run yín, àwọn pẹ́ẹ̀fù tẹ́ ń lò yẹn, òun lẹ gbójúlé, kẹ̀dá pẹ́ẹ̀fù sómi, iṣẹ́ èmèrè elérè, iṣẹ́ ẹni tó ń wóyún, iṣẹ́ ẹni tó ń wọ́mọ, iṣẹ́ ẹni tọkọ ń lé, iṣẹ́ kìíní kan, iṣẹ́ lẹ mọ̀ ń ṣe ẹ̀ ní Kristi. Afẹ́tò ètò lóríṣiríṣiríṣiríṣi, ṣùgbọ́n wá sọ fún wọn wípé ẹ wá wàásùn láti aago 9 di aago 12, ó máa ní wọn lára. Nígbà tí wọn mọ̀rọ̀ Ọlọ́run, wọn mọ̀ tán fẹ́ wí nínú ìwàásù, ṣùgbọ́n wọ́n lè sọ ewé àbámọ̀dá tán bá ní kí wọ́n máa fún wa lórúkọ ewé, wọ́n á sọ orúkọ ewé yẹn láti ètò sẹ́dì fún wa. Tán bá ní gbogbo pẹ́ẹ̀fù ayé yìí kó ní kálukú kẹ́ máa mú jáde, ẹ máa morúkọ pẹ́ẹ̀fù, ṣùgbọ́n ẹ morúkọ Bíbélì, ẹ mọ̀ tí Bíbélì ń jẹ́, ẹ gbọ́rọ̀ Ọlọ́run, ẹ lè sọ. Afẹ́tò ẹ kú àwẹ̀ ẹ kú tiyín o. Àwẹ̀ ìṣoore lọ́lọ́run béèrè, àwẹ̀ ìfẹ́, kẹ́ nífẹ̀ẹ́ ara yín dénú, ẹ pe àjọ tó nírònú pìwàdà, kẹyẹ ṣe nàmọ̀nàmọ̀ kiri, kẹyẹ fi kérúbù parọ́, ẹ má bà oníṣẹ́ráfù ẹ má bà lójú jẹ́. Bí ò bá wọ̀ fún yín, ẹ bọ́ sọ àdúrà yìí sílẹ̀, ẹ gbàbí tó bá wù yín lọ. Ẹ gbàbí tó bá wù yín lọ. Gbàbí tó bá wù ẹ lọ. Tó bá ti mọ̀ pé Séráfù yóò wù ẹ mọ́, lọ yí sálásọ ara o. Má bà wá láṣọ àdúrà jẹ́. Èmi fúnra mi ni mo máa tọ́ka yín fọlọ́pàá. Ẹja lọ ìwé Jeremáyà ládé. Ẹ máa gbẹ́ ń gbé arúgbẹ́ ẹ̀rí ọ̀rọ̀kọ́rọ̀ nígboro ayé. Oníṣẹ́ ti dé tán, ìjọba Ọlọ́run wo ó ti dé tán. O ò rí gbogbo àmì oríṣiríṣi tó ń ṣẹlẹ̀, o ò rí ohun tó ń ṣẹlẹ̀ báyìí lágbàáyé. Ẹ lọ fi ayé yín fún Kristi o, ẹ lọ fi ayé yín fún Kristi o. Ẹ̀yin ọmọ ẹlẹ́rìí ìsọnù, ẹ̀yin alápótí ẹ̀rí ìsọnù, ẹ̀yin alágé onítẹ̀sbí wọ̀ràn, alásọkásọ, onímájẹ̀mú òfò. Ètò onírà, ètò burúkú lẹ́mọ̀. Ẹ wá wàásùn, wọ́n á yí wàásùn, wọ́n á yí pọ̀ mọ́ deliverance ni. Màmá rẹ́rìn gbogbo wọn. Wọ́n ò mọ̀ràn Ọlọ́run. Àwọn kan o. Ẹ̀rí náà mọ̀ kán kógi kiri, kán máa ṣe bí eléégún kiri, kán máa jọ́jọ́ dáadáa sí kiri. Sọ fún wọn wípé ẹ wá wàásùn. Wọ́n á máa gbójó fáìná. Ìwàásùn máa ń ta wọ́n létí. Ṣùgbọ́n wọ́n mọ dáńdù àlà. Wọ́n mọ ewé bomubomu, wọ́n mọ orí ẹja orí eku, wọ́n máa taare. Ẹ bọ́ sọ àdúrà sílẹ̀ o. Ẹ má bá sọ àdúrà jẹ́, tí ò bá wọ̀ fún yín, gbálé bàbá rẹ lọ. Ẹ jẹ́ káka gbé Bíbélì, torún tó máa gbì ẹ́ lọ́jọ́ yẹn rèé. Gbé Bíbélì ẹ kò nìṣó lẹ̀. Wòlíì Jeremáyà ṣiṣẹ́ ìyìn rere rẹ̀
láàrin ẹgbẹ̀ta ọdún ó lé bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ẹgbẹ̀ta ọdún ó dín bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí a tó bí Olúwa wa. Ní àkókò rẹ̀ ó kìlọ̀ fún àwọn ènìyàn nípa irú àjálù ńlá tí yóò dé bá wọn nítorí ìwà ìbọ̀rìṣà. Ṣé o ti gbọ́? Ìwà ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ wọn, ìran tí ó rí sí wọn ṣẹ nígbà ayé rẹ̀. Nebukadnesari ọba Bábílónì kó àwọn ará Jerúsálẹ́mù lẹ́rú, wọ́n dáná sun Jerúsálẹ́mù àti tẹ́ḿpìlì, wọ́n sì kó ọba Júdà àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́rú. Ó tún sọ àsọtẹ́lẹ̀ pé wọn yóò dá wọn sílẹ̀ lóko ẹrú, wọn yóò dá wọn padà wálé, orílẹ̀-èdè náà yóò sì padà bọ̀ sípò. Gbogbo ìran yẹn ṣe àbí ò ṣẹ lónìí? Gbogbo ìran tí Jeremáyà rí, àwọn wòlíì Jeremáyà, àwọn sẹ́ráfù ọ̀run nìyẹn, àwọn tó ti ṣe sẹ́ráfù lánàá nìyẹn. Gbogbo ìran wọn nígbà táwọn ríran tiwọn, gbogbo ìran wọn ló ṣẹ. Àwọn òfin kúnran, kì í ṣe bí ẹ̀yin ọmọ sẹ́ráfù òní. Ẹyọ kan lẹ máa rí, 15 lẹ máa lẹ́ẹ̀sọ. Gbogbo ìran wọn ṣe kí ni o? Ó wá sí ìmúṣẹ. A lè pín ìwé Jeremáyà sí ọ̀nà bíi 5. Ìpè Jeremáyà àkọ́kọ́. Àwọn iṣẹ́ tí Ọlọ́run rán sí orílẹ̀-èdè Júdà àti àwọn olórí ní àkókò ìjọba Jòsáyà. Ọlọ́run rán sí orílẹ̀-èdè Júdà àti olórí ní àkókò ìjọba Jòsáyà, Joakimu, Joakini àti Sedekia. Èkejì, àwọn àkọsílẹ̀ Bárúkù tí ó jẹ́ akọ̀wé Jeremáyà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ ìran àti ìṣẹ̀lẹ̀ pàtàkì tí ó ṣẹlẹ̀ nígbà ayé wòlíì Jeremáyà. Ìkẹta, iṣẹ́ tí Olúwa rán sí àwọn orílẹ̀-èdè yòókù. Ìkẹrin, ìtàn ìṣubú Jerúsálẹ́mù àti bí wọ́n ṣe kó àwọn ará orílẹ̀-èdè náà lọ sí oko ẹrú ní Bábílónì ni wọ́n fi parí ìwé yìí. Jeremáyà jẹ́ onífunra ènìyàn tí ó nífẹ̀ẹ́ àwọn ènìyàn rẹ̀ tí kìí sì dẹ́ ìdájọ́ ìjìyà fún àwọn ènìyàn rẹ̀. Ó mẹ́nuba àwọn ìṣòro tí ó dojúkọ nítorí pípè tí Ọlọ́run pè é láti wá ṣe iṣẹ́ wòlíì. Ọ̀rọ̀ Olúwa jó lọ́kàn bí iná. Ọ̀rọ̀ Olúwa jó lọ́kàn rẹ̀ bí kíni o? Bí iná. Nítorí náà kò lè ṣàìjíṣẹ́ tí Olúwa rán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran inú ìwé yìí ni ó tọ́ka sí àkókò ọjọ́ iwájú tí májẹ̀mú tuntun yóò wáyé tí àwọn ènìyàn Ọlọ́run yóò máa tẹ̀lé. Wọn kò nírètí pé kí olùkọ́ kan máa kọ́ wọn, kàkà bẹ́ẹ̀ ọkàn àyà wọn ni wọ́n fi májẹ̀mú náà sí. Ìgbé ayé náà yóò yàtọ̀ sí àkókò tí Jeremáyà àti àwọn ènìyàn rẹ̀ yòókù kọjú ìṣòro. Praise the Lord. Hallelujah. Àwọn tí ó wà nínú ìwé yìí ní ìsọ̀rí ìpè Jeremáyà. Àwọn àsọtẹ́lẹ̀ ní àkókò ìjọba Jòsáyà, Joakimu, Joakini àti Sedekia. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹ̀ nígbà ayé Jeremáyà. Àwọn àsọtẹ́lẹ̀ ìjìyà àwọn orílẹ̀-èdè, ìṣubú Jerúsálẹ́mù. Àwọn ohun tó wà nínú ìsọ̀rí Jeremáyà nìyẹn. Praise the Lord. Hallelujah. Mo mọ̀ yín, ẹ̀yin wo tó bá ti di bí ìwàásùn, tó bá ti di bí tá a fẹ́ gbé Bíbélì, ẹ lè sí ń bẹ̀ mọ́. Mo jẹ́rìí, ẹ̀yin ìwàásùn Bíbélì máa ń ta yín létí, ẹ̀yìn etí yín ló máa ń gbà lọ. Ìgbó bá sì yá wàá lòun níjọba ọ̀run, wàá lòun lọlé. Báwo lo ṣe múra sílẹ̀ fún ilé yẹn ń sìn? Báwo lẹ ṣe múra sílẹ̀ fún ilé ńlá? Ẹja nìṣó ọ̀rọ̀ Jeremáyà ọmọ Iklia, ọ̀kan nínú àwọn àlùfáà tí ó wà ní Anatoti ní ilẹ̀ Benjamini, ẹni tí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá ní ìgbà ọjọ́ Jòsáyà. Tọ̀míwá ṣé o wà ń bẹ̀? Ok. Jòsáyà ọmọ Ámónì ọba Júdà ní ọdún 13 ìjọba rẹ̀, ó sì tọ́ wá pẹ̀lú ìgbà ọjọ́ Joakimu
ọmọ Josiah ọba Juda títí dé òpin ọdún 11 Sédékíà ọmọ Josiah ọba Juda ní adé ìgbà tí a kó Jerúsálẹ́mù lọ ní ìgbèkùn ní oṣù karùn-ún. Gbogbo ẹni tó bá lòun máa kó wọn lọ sínú ìgbèkùn lórúkọ Jésù, ìgbèkùn máa jẹ́ tiẹ̀. Ẹni bá nawọ́ ibi, ẹni bá nawọ́ ikú sí èmi àti ikú rẹ̀ máa wọlé rẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹni bá lòun máa bínú sí mi, bínú sí ọ nítorí pé à ń sọ òtítọ́, nítorí pé à ń wá àtúnṣe fún Kérúbù àti Séráfù, Ọlọ́run Mósè Orímọládé máa pè sọ́dọ̀. Ọlọ́run pe Jeremáyà bí ìpè Jeremáyà ṣe wáyé rèé. Ìpè Jeremáyà. Ìṣubú Jerúsálẹ́mù, àwọn ohun tó wà ní. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ ọ́ wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú, èmi ti mọ̀ ọ́, kí ìwọ kí ó tó tinú ìyá rẹ jáde wá. Kí èmi kí ó tó dá ọ ní inú, èmi ti mọ̀ ọ́, kí ìwọ kí ó tó ti inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ̀, èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Praise the Lord. Hallelujah. Ìpè Jeremáyà. Wòlíì kí ni wọ́n pe Jeremáyà o? Wòlíì orílẹ̀-èdè. Wòlíì orílẹ̀-èdè. Praise the Lord. Èmi sì wí pé Olúwa Ọlọ́run, ṣáà wò ó, èmi kò mọ ọ̀rọ̀ sọ nítorí ọmọdé ni èmi. Bẹ́ẹ̀ ni o, bí èmi àti ẹ náà ṣe sọ nígbà náà nìyẹn. Tí Olúwa bá dé, Olúwa ò mọ ọmọdé, Olúwa ò mọ àgbà, kò sẹ́ni tí Ọlọ́run ò lè pè. Ọlọ́run ló máa kọ́ wa ní ọ̀rọ̀ sọ. Ọlọ́run ló máa ń kọ́ wòlíì. Àmọ́ sọ, àmọ́ wí, ṣùgbọ́n ohun tó bá ti fọ́n sínú fèrè wa, òun ni fèrè wa máa ṣe kíni o, ó máa pọ́ǹpù jáde. Èmi sì wí pé Olúwa Ọlọ́run, ṣáà wò ó, èmi kò mọ ọ̀rọ̀ sọ nítorí ọmọdé ni èmi. Ṣùgbọ́n Olúwa wí fún mi pé má wí pé ọmọdé ni èmi, ṣùgbọ́n ìwọ ò lọ sọ́dọ̀ ẹnikẹ́ni tí èmi ò rán ọ sí, àti ohunkóhun tí èmi pa láṣẹ fún ọ ni ìwọ ò sọ. Exactly bá a ṣe rán mi níṣẹ́ nìyẹn. Máa lọ, ohun tí n bá ti ní o wí máa wí, ohun tí n bá ti fi sí ọ lẹ́nu máa sọ. Sórí pé tó bá kàn bínú sẹ́mi báyìí, ò ń bínú sọ́lọ́run. Tó bá ń bá mi jà, ń bọ́lọ́run jà ni. Tó bá lóo fẹ́ náwó, o fẹ́ kú nìyẹn. Torí ẹni ọba lèmi ṣe. Ẹni bá nà mí àríjà bàbá mi, ẹni ọba lèmi ṣe òye, ẹni ọba lèmi ṣe òwa. Ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ, òun náà la máa sọ jáde. Ọlọ́run ló máa ń gbẹnu ènìyàn sọ̀rọ̀. Ìwọ tó o sì wà nínú ìbẹ̀rù, tó jẹ́ pé Ọlọ́run pè ẹ́ sí iṣẹ́ ìránṣẹ́, ò ń bẹ̀rù. Báwo ni mo ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà? Báwo lọ̀rọ̀ tí mo fẹ́ sọ? Ṣé wọ́n ní ṣe báyìí? Ọlọ́run ni wàá máa wò. Kí ni mo pè o? Ọlọ́run ni wàá máa wò. Ọlọ́run ni wàá máa fi sójú iṣẹ́. Òun ló máa gbẹnu rẹ sọ̀rọ̀. Má bẹ̀rù níwájú wọn, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́, ni Olúwa wí. Ó tán. Ẹni tá a ní nìyẹn. Èmi ò ní bẹ̀rù àti bá yín sòótọ́ ọ̀rọ̀, torí a rán mi níṣẹ́ ni. Iṣẹ́ abáránkọ̀ kì í pakọ̀. Praise the Lord. Má bẹ̀rù níwájú wọn. Bàbá mi ti mọrú itú tẹ máa pa. Itú wo lẹ̀ tiẹ̀ tí ì pa tán? Ọlọ́run ni ò gbà fún yín. Ọlọ́run ni ò gbà. Ọlọ́run Mósè ni ò fẹ̀mí mi lé yín lọ́wọ́. Kò sí itú tẹ̀ tí ì pa tán. Ẹ máa fọwọ́ ara yín ṣera yín gbẹ̀yìn náà ni. Torí ẹ gbọ́ òtítọ́, ẹ mọ òtítọ́, àyè àti ṣe ẹ rí. O dẹ̀ gbọ́dọ̀ mọ òtítọ́ kó lè ṣe é.
nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ní Olúwa wí. Olúwa sì na ọwọ́ rẹ̀, ó fi ba ẹnu mi. Olúwa sì wí fún mi pé sá wò ó, èmi fi ọ̀rọ̀ mi sí ọ lẹ́nu. Wò ó, ní òní yìí ni mo fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn nì, láti fàtu àti láti fàlulẹ̀, láti parun àti láti wó lulẹ̀, láti kọ́ àti láti gbìn. Praise the Lord. Hallelujah. Ibi tá a ti máa dúró nìyẹn. A máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Orí 11 ni mo dé o, ẹsẹ̀ kínní yẹn náà ni, ẹ má bínú. A máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ní ọjọ́ Monday náà ni, ọ̀sẹ̀ tó ń bọ̀. Ogun ayé ò ní borí wa. Ẹ̀yin ẹlẹ́rìí, ẹ lọ ṣàtúnṣe, ẹ lọ ṣàtúnṣe, ẹ má bà wá lójú jẹ́. Ẹ̀yin onímájẹ̀mú, ẹ̀yin oníkátikati, ẹ̀yin oní ọ̀pá àsọnù, ọ̀pá lẹ̀yin bọ kiri ayé, igi lẹ̀ ń bọ, ẹ lọ kíyèsára yín. Séráfù yìí ẹ lè bàjẹ́. Ìtìjú bá dẹ̀ ti múyàn tí ò bá lè faṣọ àdúrà wàásù mọ́, ẹ rí pé wàhálà ti dé nìyẹn. Torí kàntìkàntì tẹ̀ ń ṣe, irọ́ lẹ fi pa o. Ogun ọ̀run àpáàdì ò ní lè borí Séráfù, kò ní lè borí ẹgbẹ́ mímọ́ yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi, ẹ ṣé púpọ̀. Màmá Ọmọyàjowó, bàbá wa Àdìgún Sunday Abíọ́dún Onífádé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọwọ́ tẹ́ fi kọ́mẹ̀tì yẹn ní fi gbọ́mọ sí o, ẹ ní fi rí dààmú, ọfà ìdààmú, ọfà ikú ò ní bá gbogbo wa. Mo kí yín, God bless you all. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń wò wá ní silent watcher náà, ẹ kú iṣẹ́, ẹ ṣé púpọ̀. Thank you very much. Ọlọ́run Mósè adé gbogbo iṣẹ́ wa ládé. Ẹ̀yin ẹlẹ́rìí, ẹ lọ ṣàtúnṣe. Àfẹ́ gbọ́n, ẹ lọ wá task force síra yín. Ẹ̀yin unification, ẹ lọ ṣàtúnṣe lórí task force. Ẹ lọ gbé task force dìde. Ogun ayé ò ní borí wa. Ọmọ Mósè Orímọládé one love. Ààwẹ̀ tá à ń gbà yẹn kì í ṣe ààwẹ̀ mọ́ hallelujah o, kì í ṣe ààwẹ̀ mọ́ dàmúrè, kì í ṣe ààwẹ̀ mọ́ ké ògo, kì í ṣe ààwẹ̀ ẹ jòkó sílẹ̀ ẹlẹ́ o, ẹ dẹrú sórí, ẹ wá máa lọ wọ́ọ́rọ́wọ́. Kì í ṣe ààwẹ̀ mọ́ lùlù, ẹ mọ́ jò, ẹ mọ́ dáǹsì. Kì í ṣààwẹ̀ òru yẹn náà béèrè lọ́wọ́ yín o. Ààwẹ̀ tí wọ́n ń béèrè nísìn, jẹ́ kí n wò. Kì í ṣe ààwẹ̀ ẹ mọ́ pàtẹ́wọ́. Kò sí ohun tí ààwẹ̀ ní ṣe pẹ̀lú gbogbo yẹn o. Ogun ayé ò ní borí wa. Ààwẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ wa, ààwẹ̀ ìfẹ́. Ààwẹ̀ kí ni o? Ìfẹ́, ìranraẹni lọ́wọ́, ìṣoore, òun làwẹ̀ tí wọ́n béèrè. Ogun ayé ò ní borí wa. Ọmọ Mósè Orímọládé one love. Bye.